ìgbàgbọ́ ti yí orí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Wọ́n mọ nǹkan tó yẹ kán ṣe nígbà míì yàtọ̀ sí nǹkan tí ò yẹ kán ṣe. Ó nídìí tí mo fi ń ṣe fídíò yìí o. Obìnrin kan kú. Obìnrin kan ó kú torí pé nǹkan kan ń ṣe, ó ní àìsàn kan, mi ò mọ bó ṣe ń pe medical àìsàn. I don't know the name of the actual disease tó ń ṣe obìnrin yẹn, the particular ailment. I didn't know it. I don't know it. But wọ́n sọ fún obìnrin yẹn pé ó máa gbẹ̀jẹ̀. Obìnrin yẹn dẹ̀ refuse. Ó ní ṣọ́ọ̀ṣì wọn ní wọn kì í gba ẹ̀jẹ̀. Ó dẹ̀ kọ̀. Wọ́n ní wọ́n fẹ́ fún lẹ́jẹ̀. Ọkọ ẹ̀ advice ẹ̀ pé kó gba ẹ̀jẹ̀ yẹn. Ó lóun gba ẹ̀jẹ̀. Ó ní ẹ̀jẹ̀ Jésù ti tó fóun. Ó ní ẹ̀jẹ̀ Jésù nìkan. Ó ní Jésù máa fóun lẹ́jẹ̀. Ó ní ẹ̀jẹ̀ Jésù. Ó bẹ̀rẹ̀ sí speak in tongues. Rabba shek boroboko se kere baba sarabakatata rabobobobobobo nínú hospital. Ó speak in tongues for almost 2 hours. Ẹ̀jẹ̀ ò wá o. Òru ọjọ́ yẹn, ọ̀rọ̀ tí mo ń sọ yìí kò tí ì pẹ́ ló kú o. A sọ pé Jésù ò lè fún yàn lẹ́jẹ̀ o. I'm not disputing that. Jesus cannot work out that miracle pé kí ẹ̀jẹ̀ kó padà. Ṣùgbọ́n mo fẹ́ kó yé yín. Ẹ má jẹ́ kí ìgbàgbọ́ yìí wọ̀ yín lórí jù. Ẹ má jẹ́ ó wọ̀ yín lórí ju àwọn tó fún wa ní ìgbàgbọ́ lọ. Àwọn òyìnbó tó fún wa ní Christianity, Ọlọ́run ló fún wọn ní ọpọlọ. Ẹ gbọ́ mi báyìí. Ọlọ́run ló fún wọn ní ọpọlọ tí wọ́n fi ń ṣe blood transfusion. So ìwọ tó wá gba ìgbàgbọ́ tí wọ́n mú wá fún ẹ láti Israel, ó wá refuse olóòní ṣe blood transfusion. Àwọn gan tó ní Jésù gangan fúnra wọn, they are doing surgery. Wọ́n ṣe blood transfusion but wọ́n reject the blood transfusion. Ó wá tó in the process ó wá kú. Tó bá dọ̀dọ̀ Ọlọ́run, ṣé o rò pé wàá jẹ̀bi? Ṣé o rò pé wàá jàre? Wàá jẹ̀bi dọ̀dọ̀ Ọlọ́run ni, torí àgọ̀ ló pa ẹ́. Ó ní ṣọ́ọ̀ṣì yín wọ́n ti advise pé ẹ gbọ́dọ̀ ṣe blood transfusion. Hey! Ẹ jọ̀ọ́ ẹ jẹ́ àgbà Christianity, ẹ jẹ́ àgbà pẹ̀lú ọpọlọ wa. Okay, another obìnrin náà ó tún wà ní labour room. Ó refuse. Ó ní òun ní jẹ́ ṣe CS fóun. Ó ní torí òun fẹ́ bímọ bí obìnrin Hébérù. Ó lóun fẹ́ bí, ó ní Bíbélì òun sọ fóun pé òun ó bímọ wẹ́rẹ́ bíi tàwọn obìnrin Hébérù. Ó push. Wọ́n ní kò ní sáfíìsì. Wọ́n dẹ̀ advice pé kán ṣe CS fún. Ó kọ̀. Ó ní rọ́ òun máa bímọ bí obìnrin Hébérù. Ìyẹn ti ẹ̀ ń jẹ́ kí n wash tongue mi kí n mọ nǹkan tí mo fẹ́ sọ. Ǹjẹ́ ẹ mọ̀ pé ó ní Ọlọ́run ẹnìkan pé ó ti sọ pé ó ní Ọlọ́run bàbá òun kan ṣọ́ọ̀ṣì tó ń lọ, ó ló ti sọ pé òun máa bímọ bíi obìnrin Hébérù. Kò bímọ o, ó rọbí fún 3 days. By the time tó máa consent sí CS láti ṣe CS, ó ti rẹ̀. Ó ti ṣe kíni? Ó ti rẹ̀. Ó ti push. Ó ti rẹ̀. At the end of the day, wọ́n rọ́mọ gbé jáde but ìyá kú. Ṣé ẹ rí pé àgọ̀ ló pa? Wọ́n rí ọmọ safe ní last minute, but ìyá yẹn ó ti rẹ̀ beyond normal. Wọ́n fún oxygen, wọ́n fún ní gbogbo ẹ̀. Síbẹ̀síbẹ̀ ó pàpà kú. Ǹjẹ́ ẹ mọ̀ pé ẹ jẹ́ sọ kinní kan fún yín? Mo like bàbá Táíwò Òjó yìí, this prophet Táíwò Òjó, mo like ẹ̀ fún kinní kan. Ǹjẹ́ o mọ̀ pé Táíwò Òjó tó wò tí ó gbàdúrà fún ogun ìdílé kan, ogun kinní kan, ogun gbá kan, wàá bímọ láyọ̀, wàá ṣe kinní kan. Ìyàwó tiẹ̀, Táíwò Òjó reported that his own wife gave birth by CS. Ẹ lọ wo channel ẹ̀. Táíwò Òjó sọ fúnra ẹ̀, ó fa inú ara ẹ̀ sọ pé ìyàwó tòun ó bímọ by CS. Ó sọ. Tó bá dispute ẹ̀ máa post ẹ̀. Táíwò Òjó yẹn ló dẹ̀ ń wò prophet Táíwò Òjó yẹn ló ń wò tó fi sọ pé o ò ní jẹ́ kán ṣe CS fún ẹ. O ti wo Táíwò Òjó, o ti ṣe kinní kan, Táíwò Òjó ti gbàdúrà fún ẹ. Ọlọ́run má jẹ́ kí àgọ́ pa ẹ́. Ọlọ́run má jẹ́ kí àgọ́ pa ẹ́. Ẹni tó ń wò tó ń gbàdúrà, ìyàwó pásọ̀ ẹ bímọ by CS, ìwọ ń reject CS. Ó ń reject CS. In the process, o wá sọ ẹ̀mí ara ẹ dànù torí pé o sọ pé o fẹ́ bímọ gẹ́gẹ́ bí obìnrin Hébérù. The way táwa Yorùbá, àwa Nàìjíríà tá a fi gba ìgbàgbọ́ yìí, kọ́lọ̀ ń ṣàánú wa ni. Ẹlòmíì ìgbàgbọ́ ti yí orí ẹ̀, ó ti sọ di dìdìrìn, kò mọ nǹkan tó ń ṣe mọ́. Tẹ́jọ́ bá ṣán ẹ, kò sádúrà tó lè gbà tó bá lọ hospital.
àbí àwọn tó mọ nǹkan ẹ̀ kàn pè jáde, kàn pè oró òjò yẹn kàn pè jáde, my sister, my brother, wàá kú dànù. Tó o bá lọ gba anti poison or whatever tó ń pè kíní yẹn, anti venom injection, tó o bá lọ gbà, you die. Ẹ jẹ́ nǹkan tí mo ń tà láti sọ nínú fídíò yìí ni pé ẹ jọ̀ọ́, ọ̀tọ̀ ni nǹkan tá à ń pè Jésù sí. Jésù ti fún àwọn kan ní ọpọlọ láti ṣe àwọn nǹkan kan tó yẹ pé ààfin ni máa ya òun lẹ́nu too much. When you have spiritual problem, o lọ́kọ ọ̀run, o ní bad luck, o ní ill luck,